Bàbá àwọn onífújì lásìkò yìí Alhaji Kọ́láwọlé Àyìnlá Ìlọrí, ẹni tí gbogbo ayé mọ̀ sí Kollington Àyìnlá tàbí Kébé Nkwara, ó mà ti sọ iṣẹ́ tí ọ̀rẹ́ ẹ̀ tí ó jẹ́ olùdásílẹ̀ orin fújì Alhaji Síkírù Àyìndé Àgbàjìlọ́lá Balógun, ẹni tí gbogbo ayé mọ̀ sí Barrister, ó ti sọ iṣẹ́ tí ó rán sí ilé ayé o, tí Kollington sì ti jẹ́ kó dì mọ̀ pé ẹ̀mí òun ò bá ti lọ látọdún tó kọjá, ṣùgbọ́n Barrister ló dóun padà sílé ayé tó sì rán òun sí ilé ayé pé kóun lọ tún agbo àwọn onífújì ṣe. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Kollington, ọmọ bíbí ìlú Ìlọta ní ìpínlẹ̀ Kwara, tó ṣe pẹ̀lú Tẹ́jú Babyface, ń ló ti jẹ́ kó dì mọ̀ pé lásìkò tí òun ṣe àìsàn gidigidi ní ọdún tó kọjá, tí àìsàn náà tó kù díẹ̀ kó mú ẹ̀mí òun lọ, ó ní àsìkò kan wà tóun wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tó lóyìnbó ń pè ní kómà. Ó lóun ò mọ ohunkóhun mọ́, ó ní lójijì nínú òun bá ara òun lájùlé ọ̀run. Ó ní níṣe ni òun kàn rí ọ̀rẹ́ òun yan Síkírù Àyìndé Barrister tó yọ sí òun, tó sì ń bá òun sọ̀rọ̀ pé kí lòun wá ṣe níbi tóun wà. Kollington Àyìnlá ní bóun ṣe rí Barrister ṣé òun kúkú mọ̀ nǹkan kan, òun ò mọ̀ pé òun ti kúrò nílé ayé, ó lè bí ní ló ń pa òun, tó sì jẹ́ pé oúnjẹ lòun wá. Ó ní ṣùgbọ́n Barrister ṣáà ń béèrè pé kí lòun wá ṣe láàrin náà. Kollington nígbà tó yá ní Barrister ń lọ sọ fún òun wípé àsìkò òun ò tíì tó láti wà níbi tóun wà o, kóun padà sílé ayé, àti wípé kóun lọ ṣe àwọn àtúnṣe sí agboolé fújì. Kollington Àyìnlá ní gbogbo ọ̀rọ̀ yìí ò yé òun, àfi bóun ṣe yájú nílé ìwòsàn ní agbègbè Ìkẹjà lójijì. Ó ní bóun ṣe jí nínú òun rí i pé àlá lòun lá ojú ìran ni, àti wípé ilé ìwòsàn lòun wà, tó sì ní níṣe ni òun bú sẹ́kún. Alhaji Kollington Àyìnlá wá jẹ́ kó dì mọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ náà pé iṣẹ́ yìí òun ni Síkírù Àyìndé Barrister, ọ̀rẹ́ òun tó jẹ́ olùdásílẹ̀ orin fújì, ń ló rán sóun, tó sì ní òun ti mú iṣẹ́ náà, òun ti mú ṣe, nítorí pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ bàbá fún gbogbo olórin fújì lásìkò yìí, òun ò gbọ́dọ̀ wòran kí agboolé fújì kó fi bàjẹ́. Ẹ sì rántí wípé láti nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn, ìní agboolé fújì ìní kò ti tòrò, tó jẹ́ pé àwọn olórin wọn bára wọn jà lóríṣiríṣi, bó tiẹ̀ jẹ́ pé wọ́n parí ẹ̀, pàápàá àwọn ìjà bíi Alhaji Wasiu Alabi Pasuma, Alhaji Táyé Àkàdé Adébísí Táyé Currency àti Pasuma pẹ̀lú Alhaji Abdulqudus Abbas Akande, ẹni tí gbogbo ayé mà sí Òbésèré, kó tó wá jẹ́ pé ìjà ó bẹ́ sílẹ̀ fúnra ẹ̀ láàrin àwọn tó jẹ́ bàbá fún gbogbo onífújì lásìkò yìí, ìyẹn Alhaji Kollington Àyìnlá fúnra ẹ̀ àti ẹni tó dàbí igbákejì ẹ̀ báyìí, ìyẹn Alhaji Wasiu Àyìndé Ọmọgbọ́láhàn Masha Nífowóṣe, ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate.